ọmọ àfìsẹ́wọ̀sì làwọn ọmọ ẹ̀ torí ìyà jẹ wá pọ̀. bàbá rẹ̀ tó di mọ́ ọ tún fẹ́ gbókò mẹ́ báyìí wọ́n tún bẹ̀rẹ̀ sí sani láàkè mọ́lẹ̀ àtàdá níbẹ̀ gẹ́gẹ́. tá tó ń dún màwúrú ń pa àwọn máa pa wá níṣẹ́ kò síbi tá a fẹ́ kó gbà àwọn máa pa wá níṣẹ́ tèmi ni mo wá sá nígboyà tí mo tún pè kan mo ní tọ́jọ́ bá ní lọ́kàn pọ̀ máa pa mí tí n bá sun lé mi ní alẹ́ nǹkan nígbà tó sọ báyẹn ní àdá oníṣẹ́ mi tí wọ́n ti kú kó tó dalẹ̀. iwájú ṣọ́ọ̀bù mi mo wà ọ̀tá tí mi ìbọn mọ́ mi o. kí lẹ̀ ń tà? ata ni mi ìlú ọbẹ̀ mo ń tà. kí lorúkọ yín? orúkọ tèmi ni Mosiba ọmọ Adébóyè tí mo jẹ́ youth leader Akínlàlú. kí ló ṣẹlẹ̀ nílùú Akínlàlú? ohun tí a rí ni wípé níjẹrin ní oríko Akínlàlú kan tí àwọn èèyàn tẹ̀dó sí ibẹ̀. kí lorúkọ bẹ̀? Abọ̀bà. so akàndédé gbọ́ information bẹ́ẹ̀ wípé àwọn ọmọ one retired soldier tó wà ní ọ̀dọ̀ wa ní báyìí wípé wọ́n ń jalè lọ́wọ́lọ́wọ́ ní ibẹ̀ tí wọ́n dẹ̀ ti sígla Àmọ̀tẹ́kùn. so later la wá gbọ́ wípé nínú ilé sójà yẹn gangan wípé àwọn Àmọ̀tẹ́kùn yẹn gbé àwọn ọ̀daràn tán mú gbabẹ̀ lọ wípé àwọn Àmọ̀tẹ́kùn yẹn gbé àwọn ọ̀daràn tán mú wọ́n gbé gba ibi inú ilé yẹn lọ. so pẹ̀lú support àwọn ẹ̀gbọ́n àti àbúrò àwọn ọmọ yẹn wọ́n ní láti kojú àwọn Àmọ̀tẹ́kùn. nínú ọ̀rọ̀ táwọn Àmọ̀tẹ́kùn sọ fún wa tí ò hàn sáwà wọ́n ní wọ́n gba ìbọn méjì ní ọwọ́ àwọn. so wọ́n dẹ̀ lọ ní wọ́n padà lọ létà táwa padà rí wọn lárí wọn tán dé pẹ̀lú ọlọ́pàá. ìgbà tí wọ́n dé pẹ̀lú ọlọ́pàá wọ́n lọ sínú ilé yẹn àwọn yẹn ti sá lọ. ìgbà táwọn yẹn ti sá lọ wọ́n rí ẹnìkankan mú lọ jẹ́ lẹ́yìn ìyá ọmọ yẹn àti ìyàwó kan nínú àwọn ọmọ tí ó sá lọ yẹn. àwọn méjì tí wọ́n rí mú lọ nìyẹn. àṣàgbúrò nǹkan kan mọ́ ní ọjọ́ yẹn. ìgbà tó di ọjọ́ kejì ní àárọ̀ kùtùkùtù ni mo rí kọ́ kọmandáǹtì wọn láti ìlú Ìpètùmọdù bí báyìí tó sọ pé ibo mo wà kó n fẹ́ rí mi. so wọ́n dẹ̀ wá láti wá bá mi ó kó 3 Àmọ̀tẹ́kùn lọ́wọ́ mọ́ òun wọ́n jẹ́ 4. wọ́n dẹ̀ sọ fún mi pé ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀. mo dẹ̀ sọ fún wọn mo ní ara àwọn mistake tẹ́ máa ń ṣe nìyẹn. ẹ̀yin tí ẹ jẹ́ aláàbò tẹ́ ẹ dẹ̀ kó bọn sọ́wọ́ tí àwa ìlú ń wò gẹ́gẹ́ bí ẹni tó lè dáàbò bò wá ní just ordinary person ni wọ́n ń gbà lọ́wọ́ yẹn. so mo wá sọ fún wọn kárí ẹ ti carry me along before this step tẹ́ take yìí. àwọn ọmọ yìí kì í ṣàwọn tá a mọ̀ a mọ̀ bàbá wọn a mọ̀ ìyá wọn a mọ̀ ilé wọn a dẹ̀ mọ̀ ọ̀nà wọn. so torí ìdí èyí màá wá rọ̀ yín ẹ fún mi ní 24 hours kí àwọn ọ̀dọ́ mi fi ṣiṣẹ́. tí a bá ní agbára àti mú àwọn ọmọ yìí dé yín ibi tí a bá ká wọn mọ́ á pè yín wípé kẹ́ ẹ máa bọ̀. wọ́n dẹ̀ àṣọ mi pé kúńkálukú máa lọ bí iṣẹ́ wípé àwọn á wait náà. wọ́n dẹ̀ gba nọ́mbà mi pé èmi náà gba nọ́mbà wọn pé any moment from now ẹ lè rí call mi oníkálukú lọ. mo dẹ̀ bí wọ́n ṣe mo lè lọ sóko báyìí wọ́n ní mi ní problem kí n máa lọ. oko yẹn mo lọ mi tí ìdóko yẹn tí wọ́n fi ń pè mí lé pé ìró ìbọn dó lákọlákọ nínú Akínlàlú. ó jẹ́ ohun ìbànújẹ́ fún mi nígbà tí màá wọ Akínlàlú. gbogbo olè rí bí ìgbà tí wọ́n pa ẹran lọ ní fún ẹ̀jẹ̀. àwọn Àmọ̀tẹ́kùn yẹn ti wá kọ́kọ́ lọ. bóyá wọ́n wá pé ọ́fíìsì wọn náà wá ní kí wọ́n padà nítorí jẹ́ kí àwọn tó wà lọ́sítà kó pọ̀ níyẹn o. bóyá wọ́n wá pé ọ́fíìsì wọn náà ní kí wọ́n padà láti máa kó òkú àwọn ọmọ yẹn bọ̀. àwọn òbí wọn àti àwọn ọ̀rẹ́ wọn tó wá ń rescue àwọn ọmọ yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí dàbọ̀ bù wọ́n nìyẹn. eléyìí ló wá fà á táriwo ń sọ
àwọn èèyàn tó ń make attempt pé láti má jẹ́ kán lọ kán block road wọ́n tó ń dàbọ́n bó wọn mọ́ road tí wọ́n ń block náà tí wọ́n sáfi kókó àwọn ọmọ yẹn lọ àti àwọn tó fẹ́ rescue àwọn ọmọ yẹn tán fi machine gbé wọn láti gbé wọn lọ sí hospital wọ́n tó kó wọn mọ́ wọn àwọn ọmọ tí wọ́n ti kú wọ́n tó láti mọ sá wọn láàké nínú mọ́tò tí wọ́n kó wọn sí títí tẹ́mi àwọn ọmọ tí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí fi bọ́ ṣùgbọ́n tó wá jẹ́ ohun ìbànújẹ́ fún wa ni pé ní ọjọ́ kejì a ní láti máa rí látọwọ́ kí lorúkọ yín? orúkọ mi ni Olútáyọ̀ Mọ́tòṣọ́ lórí Akínládù. kí ló ṣẹlẹ̀ níjẹta? tó ṣẹlẹ̀ níjẹta ni wípé èmi ti oko dé ẹ̀sán gbúrò táwọn obìnrin ń sá lọ girigiri ní àdúgbò tóbìnrin bá tiẹ̀ ń sá lọ ewu wa ni àwọn ọkùnrin àwa náà agbọ́búrò dùrú ń tiwa ibi tí wọ́n ti ní nǹkan ń ṣẹlẹ̀ àgbọ̀rọ̀ débẹ̀ mo bá gbé machine mi ó débẹ̀ mo àti ń ó débẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ ni mo ń wò nílẹ̀ ẹ̀jẹ̀ tí ń sàn ìsàlẹ̀ láti ẹ̀ gbàwọ́ òkè yẹn ìkan nínú àrà ọmọ tán kú ìtọ́jẹ́ bàbá rẹ̀ ó ní kí n gbé àwọn dé òkè wọn bá sì gbé wọn bá a ṣe débẹ̀ báyìí àti ń wò kú ọmọ kan ní nílẹ̀ ní ọ̀kan ọmọ èwo? Ismaila àti ń wò nílẹ̀ tó ti sùn sínú agbára ẹ̀jẹ̀ kíbọn ọmọ ba èmi náà kíbọn ọmọ bà mí mo fi machine fo kọ́tà bọ̀ síwájú bàbá lọ́jà torí kí n bá ní kí n bọ́ sí orí igi tí ń bẹ níbẹ̀ ìbọn wọn máa mú mi mo ṣá fo machine bọ̀ síbẹ̀ mo sáré páàkì machine èmi náà mo yá dànù títí tí máa padà sí báyìí mo ti ń wo ọmọ kejì náà ńlẹ̀ inú agbára ẹ̀jẹ̀ èmi gáàsì ẹ̀dí kọ́kọ́ fẹ́ máa sá lọ mo náà kí mo wá títì sí ọmọ méjì ti wà nínú agbára ẹ̀jẹ̀ títì tí ń tò bọ́ sí padà báyìí mo tún ti ń wò kẹta tí bá ti mú náà ní ẹgbẹ́ báyìí mo ti ń wo bàbá ọmọ tó ti sùn lé ọmọ ẹ̀ ní orí ńlẹ̀ lẹ̀ pé ọmọ ló kú yìí ọmọ náà pa yìí ọmọ ní à ń ṣe tí bàbá ọmọ yìí náà fi ń ṣe báyìí èmi náà gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ jọ rescue àwọn ọmọ yìí ibi táwọn títí ń fa ìtẹ́jẹ̀ tó ń bẹ lára rẹ̀ tí ó yẹ ìbọn ò tí ì bọ̀ ń dáadáa tí ò tí ì kú ibẹ̀ làwọn ti ń gbúrò ìbọn àṣà lè fi ọlẹ́m bí ìbáyìí a máa gbé ọ náà àṣàmù ọmọ yẹn wọ inú àdúgbò lọ ń tiẹ̀ díẹ̀ tí táwọn àmọ̀tẹ́kùn yẹn tó fi kó bọ̀ kọjá lọ sí ọwọ́ ọ̀sàlẹ̀ àṣàgbé ọmọ yẹn a kọ́kọ́ gbé lọ síbì kan pé bóyá á lè bá rí ọta yẹn yọ àbá ẹni yẹn nílé àwọn àní ká máa lọ sí Mọdákẹ́kẹ́ tabasafẹ́ lọ Mọdákẹ́kẹ́ náà express wa náà ni a máa gbà èmi ọmọ kan tó ti á padà kó kù ní inú ìlú bí wọ́n ṣe bọ́ sí express inú ọ̀dọ̀ wa padà báyìí kò ń gẹ́ wọn mo ṣe lókè station ọ̀dọ̀ wa ọmọ tí ìbọn bà lẹ́gbẹ̀ẹ́ ọ̀n bẹ láàrin ọmọ kan náà òun náà jókòó ní ẹ̀yìn èmi mo drive machine àṣàbọ̀ sí àárín wọn á lé àdánù lórí machine ọmọ sí tàn bá tán nà ládàá èmi náà tí mo gbé ọmọ á nà ládàá á sá di àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn á ti àmẹ́yìn sẹ̀níà níjọ́ ìbọn yẹn á sá sì kó wa ó di Òṣogbo nu àti machine àti kan wọ́n tó wá ṣe mí káyèsí ni wípé nígbà wà sí àṣà jáde ní àná tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣàgbà nǹkan ọ̀pọ̀lọpọ̀ ní ọwọ́ èèyàn ní police station wọ́n máa dá padà sí. wọ́n tì yín mọ́lé níjẹta yìí. a ti wà mọ́lé níjẹta. ní ọ́fíìsì ibo. ní SIB wọn lóṣogbo lẹ́tìkọ́ta wọn. àwọn wo. àwọn àmọ̀tẹ́kùn. kì í ṣe SIB ni. ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn. ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti wà mọ́ bẹ́ẹ̀ kódà ọ̀làjà alẹ̀ ńbẹ́ ọ̀làjà alẹ̀ ńbẹ́ lóṣogbo ńbẹ́ àwa 17 lásùn yàrá kan mọ́jú sẹ́ẹ̀lì wọn ó tó 8 níbẹ̀ sẹ́ẹ̀lì wọn tó 8 àṣà tó tó ń dún mọ̀húrú ń pa àwọn máa pa wá níṣẹ́ kò síbi tá a fẹ́ kó gbà àwọn máa pa wá níṣẹ́ tèmi ni mo sá nígboyà tí mo tún pè kan mo ní tó yọ bá ní lọ́kàn pọ̀ máa pa mí tí n bá sùn lé mi ní alẹ́ nǹkan ńgbà tó sọ báyẹn ní àdá oníṣẹ́ mi tí wọ́n ti kú kó tó dalẹ́ a sì dúpẹ́ fọlọ́run àwa tí táwọn tì mọ̀lé adé láyọ̀ àti àlàáfíà àmọ́ gbogbo àwọn nǹkan wa tán gbà àwọn kò sílẹ̀ fún wa. kí náà gbà lọ́wọ́ yín. a gba machine lọ́wọ́ mi machine tuntun ṣẹlẹ̀ lóṣù 4 a sì gba fóònù ẹnìkan náà táwọn fi sílẹ̀
Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Olútáyọ̀ Ọmọ́tọ́ṣọ̀. Kí lorúkọ yín? orúkọ mi bá mi jẹ́ Sàràfà. Báwo lẹ ṣe jẹ́ sáwọn ọmọ tí wọ́n pa yín? Ọmọ mi ọmọ àbúrò mi ọjọ́ ẹ̀ kan mo wà sọ́mu ọjọ́ ẹ̀ mo ní ká lọ bá mi gé irun mi ó ní òun fẹ́ lọ jẹ ná pé kí dé kò ń dé ó ní tó bá ti dé sọ̀bù kó máa kúkú sọ tó fi lọ́jọ́ ẹ̀ bí ó lọ jẹ bí ṣe ti ń bọ̀ ẹgbẹ́ kejì àbúrò ẹ̀ tún mẹ́la yìí náà ó náà fọwọ́ lọ ra bisikíìtì àkókò lọ́dọ̀ yálẹ̀ ìwájú láyé yálẹ̀ gangan yóò tẹ́ra kókè gangan náà pa sí ìyàwó ìmáàmù wa gangan náà pa sí gangan àti àbúrò rẹ̀ ìyá kan rí i pé bọ̀dá lọ́wọ́ alẹ́ bí tó ti dìmọ́ báyìí ìbẹ̀dà tó fi yan náà níbọn lórí bàbá ẹ̀ tó mo tún pé wálé pé ọmọ ti pa àbúrò ti pa kínní bàbá rẹ̀ tó dìmọ́ ó tún fẹ́ gbókò mẹ́ báyìí ó tún bẹ̀rẹ̀ sí sani láàkè mọ́lẹ̀ àtàdá níbẹ̀ jọ yẹn ìbẹ́kọ̀ bàbá mi gẹ̀mí kankan fi wọ́n sílẹ̀ mọ́ sá lọ́jọ́ yẹn ni gbogbo àtàbẹ̀ sá lọ kò lẹ́ tó lè dúró mọ́jọ́ yẹn kò lẹ́ tó lè dúró mọ́jọ́ yẹn pé nǹkan tó fẹ́ ṣe rè ẹnì kò mú nǹkan jà lọ pé abá ti pé irọ́ náà ń pa o ẹnì kò mú nǹkan jà sọtọ́ kéré jù báyìí ẹnì kò mú nǹkan lọ́wọ́ o ẹnì kò mú nǹkan lọ́wọ́ o àti ṣọ́ọ̀bù mi náà ti yìnbọn lọ sókè àti ṣọ́ọ̀bù mi náà ti yìnbọn lọ ẹnì kò mú nǹkan tó jẹ mọ́ nǹkan ìjà ẹ mú kìlọ̀ ọbẹ̀ kò sí láàrin wọn kò tẹ́ tó mú nǹkan jà lọ́wọ́ o kò tẹ́ tó mú akàbẹ̀rẹ̀ sí yìnbọn ìyáfẹ́ ó ń fọṣọ lọ́wọ́ bọ̀dá kíbu bọ̀dá mi kan wà ó ti ní 20 years tó ti ní stroke kanú olé ajálẹ̀ kùpọ̀ lórí ẹ̀bẹ̀rẹ̀ sí sálí kìnnìmọ́nù olé ó ti ní 20 years gbogbo tí bọ̀dá yẹn ló ti tà pátá àmọ́dáwó fún bọ̀dá yẹn lọ́sọ̀ọ̀sẹ̀ ní fún bọ̀dá yẹn àwọn àlérin ti yarọ láti ju 20 years ẹjánu olé gbé bọ̀dá yẹn bẹ̀rẹ̀ sí ná wọn nínú olé kò ibi tí wọ́n ti sẹ̀wọ́n gangan wọn lọ́bẹ̀ ilé olé náà jákàkiri àti ẹtí ọmọ owó tí ọ̀pẹ̀sẹ̀ náà bẹ̀rẹ̀ sí yìnbọn ọmọ kan fọmọ lọ́mú á yìnbọn lẹ́sẹ̀ ọgbọ́n náà fọmọ lọ́mú ni láyé wo gbogbo géèmì kí lẹ fẹ́ kí ìjọba ṣe? kábàánì ṣe ìdájọ́ tó jẹ́ òdodo kábàánì ṣe lórí gbogbo ẹ̀rọ news tàn gbé káàkiri pé àwọn pé àwọn irọ́ àtàkì àwọn irọ́ náà ń pa o fẹ́ẹ̀kì ni o ògidì irọ́ náà ń pa o irọ́ gidi ni o káṣọ̀wé bíi ìbọn kó jáde nǹkan jàlámì àlọ́ máa wọ̀ ọ̀jọ́ náà wọ́n ti tọ́ kó ní lọ́wọ́ jàlámì yẹn wá sí ìdàn jàlámì ń bẹ lọ́wọ́ Wàsíù tọ́fì bọ́ fi délẹ̀ báyìí jàlámì ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ba jàlámì yẹn kọ́ni kẹfà lásán yẹn gan wọ́n bẹ lọ́wọ́ rẹ̀ àwọn kẹfà jàlámì yẹn ń bẹ lọ́wọ́ ọmọ yẹn jàlámì yẹn tọ́ba yẹn kí kọ́ mú jàlámì yẹn dé kọ́fì Wàsíù. Kí lorúkọ yín màmá? Ìkẹ́ Ọlọ́run yìí bá mi jù. Ọmọ bo ni yín? Ọmọ Fẹ̀mí ni mo lọ́kọ láti gbà. Kí ló gbé yín dé hospital? Àwọn Àmọ̀tẹ́kùn náà wá sínú ìlú o wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn pé àwọn fẹ́ mú ilé àdẹ̀rẹ̀lẹ̀ kankan mú o iwájú ṣọ́ọ̀bù mi mo wà ọ̀tá ti yìnbọn mọ́ mi o. Kí lẹ̀ ń tà? Ata ni ìlú ọbẹ̀ mo ń tà o. Ẹ̀ẹ́dẹ̀ mọ àwọn ẹ̀gbẹ́ nìkan kan jà. ìgbẹ́ nìkankan fún àwa aláwọ̀ kò sí nǹkan tó kàn mí mọ nǹkan kan o. Ibo nìbọn ti wá báyìí? Orí mi o orí mi bọ̀ ti bà mí o. Àwọn ni wọ́n gbé yín wá sí hospital? Àwọn ọmọ yẹn tó àfẹ́ tí n kú náà ní sáré rọ́ọ̀sì mi wá sí hospital. Báwo wá lára yín bá? Ó fi gbẹ tàbí ẹ̀ náà. Kí ni ọ̀rọ̀ tẹ ní sọ fún ìjọba lórí ìṣẹ̀lẹ̀? Orí ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ọmọ Àmọ̀tẹ́kùn ní o ìjọba wọn ti fẹ́ ga ju tàwọn ọlọ́pàá gan lọ o kán yà tètè bá wá nǹkan ṣe sí ni wọ́n á fẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ ní lọ́sùn o àfẹ́ mọ́ o ká tètè yà dáwọ́ wọn dúró ká gé ẹrù kó wọn ni o àfẹ́ wọn mọ́ o torí gbogbo ọmọ náà ti pa wọn ológo náà ti pa nínú ìlú o àwọn ọmọ táwọn ọwọ́ táwọn mẹsẹ̀ o táwọn kọjá lọ tó jẹ́ wọn náà yìnbọn fún táwọn pa wọn dànù àwọn táwọn kú wà lọ hospital àwọn tó ti kú náà àwọn táwọn kú tán gan tún gún wọn ní kinní mọ́lẹ̀ kan lè bá kú tán dáadáa wọn ṣàánú wa kán bá kíjọba bá dáwọ́ wọn dúró ní àfẹ́ mọ́ àfẹ́ Àmọ̀tẹ́kùn mọ́ ìjọba tí wọ́n ti fẹ́ lójú tọ́lọ́pàá gan lọ. àwọn tó ṣe nǹkan yẹn tó kọ́ mi ní iṣẹ́ àkàdé àgbẹ̀. Ọmọ bo ni? olú ìlú Akínlálẹ̀. Kí ló gbé yín dé ilé ìwòsàn? ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn àti àwọn ọmọ ìlú táwọn ọmọ kan tó ṣẹlẹ̀ sọ́kàn ní lẹ́yìn ìbọn everybody anybody náà bá ti rí ọ̀dọ̀ sí ẹni tó ṣẹ̀ nígbà sáà yín ìfẹ́ ìgbòho náà ni. Ibo lẹ́yìn wà lọ́jọ́ yẹn? àwa wà níwájú tálé wa a mú ọsàn sọ ọsàn la mú lọ́wọ́ ṣàdé méjì wọlé pé à ń sọ ọdẹ sàmì ní àkèlè ọrùn. Àwọn wo náà wọlé? àwọn Àmọ̀tẹ́kùn wọ́n yẹ sàmì ní àkèlè ọrùn báwọn ọ̀rẹ́ mi gba ìṣe wọn pé kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mọ́ sára láti kó ṣe ibi ẹ̀nà tí yìnbọn sẹ́ ibo náà ti yìn sábúrò mi lẹ́sẹ̀ ó tẹ̀sí yìnbọn sí dáàdì mi náà nìyẹn ibi kan wo àwọn ọ̀rẹ́ mi pátá wá pẹ́ lójú sí mi wọ́n káfẹ́ pẹ́ fi bọ́ọ̀lù níjọ́ yẹn pé bóyá ọ̀pọ̀ àyàn bíi 2 sí 3 ní ọjọ́ yẹn náà. Kí lẹ ṣe fún wọn? àṣẹ ní tí. Ẹ̀yin pàtàkì jùlọ ṣe ẹ̀ṣẹ̀ kankan nínú wọn tẹ́lẹ̀? àṣẹ ní gbòdì wọn rárá àti rárá ìfáàjà àdámọ̀ rárá gan.
tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún. bẹ́ẹ̀ ni sá. Ta ló wá gbé yín wá sí hospital? àwọn ìlú náà ní tọ́lẹ́tì wá wá pé táwọn bá kú àwọn náà ṣe láti gbé wá sí ìwà yìí. Kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe? tíjọba fi ìyàtọ̀ tọ́ àti tó ń ṣe nípa fi ẹ̀wọ̀n wọn gbọ́dọ̀ ṣe lọ gbé. Ní màmá. Orúkọ mi ní Fáṣà tó lè bá mi jí. Ibo la wà yìí? Ìlú Akẹ́là àti Sùúrùlérè la wà yìí. Báwo lẹ ṣe jẹ́ sí àwọn ọmọ táyé wọ́n sọ pé àwọn Àmọ̀tẹ́kùn pa yìí? Èmi ni ìyàwó lẹ́yìn ìyá Ibrahim Oyèbámẹ́jì tí wọ́n pa. Ismaila Oyèbámẹ́jì ìyáálé ni mo jẹ́ sí ìyá rẹ̀. Wọ́n fẹ́ wa lérí ara wa ni. Àwọn ọmọ méjèèjì kí lẹ lè sọ nípa wọn? Ibrahim ó jẹ́ ọmọ tó ní ìforíbalẹ̀ ìtẹríba tó sì ní sùúrù tí gbogbo ọ̀dọ́ Akẹ́là ló sì mọ̀. Ó ní sùúrù kì í ṣe oníjàgídíjàgan ọmọ. Àfisẹ́lẹ̀ lọ́wọ́ iṣẹ́ bábà níṣẹ́ rẹ̀ ó sì jọ́ kan náà àwọn bábà nílùú Akẹ́là tí gbogbo orígbó mọ̀. Ibrahim Ismaila Oyèbámẹ́jì bó ṣe parí school sat ó lóun ò lọ school mọ́. Bàbá àti ìyá rẹ̀ sì fi iṣẹ́ kòkó lé lọ́wọ́. Alhaji Saidi ńlọ̀gá rẹ̀ a sì ṣe freedom fún ní last year ó sì ti ń rajà káàkiri ìlú. Ṣé àwọn ọmọ méjèèjì èwo ló ti fẹ́yàwó nú wọn? Kò séyìí tó ti fẹ́yàwó náà wọn. Wọn dẹ̀ tí ì bímọ. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ wo lẹ rí àwọn ọmọ ìkan yìí? Mo rí Ibrahim wálé ní àárọ̀ ìjẹta ó lóun fẹ́ bàbá rẹ̀ fẹ́ lọ ká kòkó. Bàbá wa lọ yá lóko ó ní kó jọ kó fún òun láàyè láti lọ pọ́n kílíbà nílé Ifẹ̀. Ó sì gba màsín ọ̀rẹ́ rẹ̀ kan ó lọ pọ́n kílíbà yẹn ó sì fi wọ́n fún ìyá rẹ̀ ní 2005 pé kí wọ́n fi bó ra nǹkan fáwọn àbúrò tí wọ́n bá bàbá lọ sóko pé tóun bá ti dé òun wà bá wọn kó kòkó yẹn wálé. Ìgbà tọ́mọ yẹn ti fẹ̀ dé ó pààkì màsínsì bíi kan ó ti rí pé ìlú ti dá kọ̀mọ́ tí ń ṣẹlẹ̀ náà lù ó wá ń súré lọ sókè pé kóun náà tilẹ̀kùn ṣọ́ọ̀pù lọ́wọ́ á gbọ́ wípé wọ́n ti pa Ismaila bí ṣe ń súré lọ bẹ̀ pé Ismaila bó bí kan náà àwọn ọmọ wa tán jámọ̀tẹ̀kùn bọ́ ṣe nàka sínú pé ọmọ àrórè wọ́n lé ọmọ yẹn wọ́n yìnbọn àkọ́kọ́ fún ó ṣubú lulẹ̀ ó sáré wọlé bàbá wọn tán pèlé bàbá mọ́kànjú ọmọ yẹn ṣubú lulẹ̀ òdojúdélẹ̀ ń bẹ́ àwọn èèyàn kan fẹ́ skul rẹ̀ láti gbé Àmọ̀tẹ́kùn tọ ìkànnù ọmọ wa tó jámọ̀tẹ̀kùn èmi ò sí bẹ́ẹ̀ kò sí jù ṣùgbọ́n àwọn táwọn àbẹ̀ ni wọ́n ń sọ wọ́n náà tó fún un náà ìbọn mi bọ́mọ yẹn ṣe kú síbẹ̀ náà. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe? A fẹ́ ìdájọ́ òdodo torí pé àwọn ológo ọmọ ilé àrò ni wọ́n pa irú ẹ̀ṣẹ̀ wa nílùú Akẹ́là ló àmọ́. Ṣé irú kan bá ìṣẹ̀lẹ̀ rí? Kò ṣẹlẹ̀ rí ọmọ bíbí ìlú Akẹ́là ló lè mi gan mi ì gbọ́ rí rárá mi ì gbọ́ rí rárá à ń dìbò gan nínú ìlú gbogbo ẹgbẹ́ ló ní ẹ̀ka tiẹ̀ nínú ìlú Akẹ́là à ń dìbò gan ìtàjẹ̀sílẹ̀ ò sí rí kò sí ọmọ àfìsẹ́wọ̀sì làwọn ọmọ ẹ̀ torí ìyà jẹ wá pọ̀. Ibrahim lágbára lọ́wọ́ ó lé Àmọ̀tẹ́kùn ọmọ fẹ́ẹ́ Àmọ̀tẹ́kùn làkúlà wọ́n ní ẹ̀pá ni ìyá wọn àti wọ́n ní ẹ̀pá ni wọ́n ní ẹ̀pá ni wọ́n ní ẹ̀pá ni o. fún mi bẹ́ẹ̀ nù ní Ibrahim ṣe jàgídíjà ó dọ́jọ́ gbọ́dọ̀ mi láti lórí òkè. gbogbo ọ̀dọ́ Akẹ́là ni ọmọ tí Ibrahim jẹ́ Ismaila níṣẹ́ lọ́wọ́ ó ní ẹ̀pá ni o wọ́n ní ẹ̀pá ni o wọ́n ní ẹ̀pá ni o akọjọ ọdún ni o akọjọ ọdún ni o wọ́n ní ẹ̀pá ni o. iwájú ṣọ́ọ̀bù jẹ̀lì náà ti pa Ismaila yìí sì ṣe bẹ̀ nílé sọ́jà táwọn ọmọ rẹ̀ gbàgbọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n pa Ismaila síwájú ṣọ́ọ̀bù jẹ̀ bisikíìtì lọ́lọ́ra wájú ilé iṣẹ́ níwájú ilé jẹ̀lì tí wọ́n fi pa mọ́ bẹ̀ ilé sọ́jà ò sì sí níbẹ̀ rárá. Ibrahim wọ́n pa lọ́mọ wọ́n pa mí lọ́mọ wọ́n pa Ibrahim olóògbé ọmọ ẹlẹ́yàmẹ̀yẹ òsínú ilé àrò ọmọ ẹnìkan gbogbo wa la ní Ismaila tẹnubọ̀ lẹ́nu láàárọ̀ jẹrin pé ìyá òun kú mo ní mọ́ tẹnubọ̀ lẹ́nu ó jẹ́ ni ó fi sẹ́nu yìí ó ní mọ́ mèmí mà wá fi ń lówó lálẹ́ ó jáde mo jẹ́ wọlé kíjọba ṣàánú wa ìyá ẹ̀kọ́ àníyàn
kíjọba àtijọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun ẹ ṣàánú wa ẹ gbà wá ìyá ẹ̀kọ́ ọmọ mi ò ṣe jàgídíjàgan àní jàgídíjàgan ọmọ wọn pani lọ́mọ 3 wọn nìkan ti dín bẹ̀ báyìí ẹ ṣàánú wa o. Orúkọ mi ni Alhaji Chief Oyèbámijì Kamaludeen Àró ti ìlú Akínlàlú Fàwọ̀ náà. Ní ìjẹta kí ló ṣẹlẹ̀ nínú ìlú Akínlàlú? Ẹ ṣé ìyá wa. Níjẹta èmi gbọ́gbọ́n bí ẹnìkan ilé ọ̀dọ́ wáńbíwá náà là wà. Ìkànnà ẹ̀gbọ́n àwọn ọmọ tí wọ́n pa yìí tí wọ́n pàbó ẹ̀gbọ́n gangan lọ sáré dé ló ní pé àwọn Àmọ̀tẹ́kùn wọn ti wọ ìlú wọn yìnbọn practically sí innocent person. So bá sá gbọ́dọ̀ yẹn àwọn náà sá gìlàgìlà tó ń gọmọ wípé wọ́n ti pa àbúrò òun kà sọ pé kí gbogbo káwọn nìkan kọ́ mọ́ lọ sí títì o ẹ má jáde títì kó kúlùkọ̀ wọlé o wọ́n wọlé wọ́n yìnbọn o pàtó fún máa tó nǹkan fún máa padà dé títì ọmọ kan ti pa àwọn àbúrò 3 ọmọ tó tún ṣẹkẹrin náà nídìí ìyá wa wọ́n pa òun náà so gbogbo bí ìlú sì wà panic nìyẹn. Àwọn ọmọ tó ń pa ìbáwọn náà ṣe jẹ́ sẹ́yìn. Ok ọ̀kan nínú wọn bọ́dà mi tí wọ́n bí mi lé wọn náà jókòó yìí ọmọ rẹ̀ kan wà níbẹ̀ Ibrahim Oyèbámijì lórúkọ ọmọ yẹn ọmọ méjì mi ọmọ àbúrò tó wà lẹ́yìn mi ni ọmọ tẹ̀mí méjì ìkànnù wọn Ismaila Oyèbámijì àti Sefiu Oyèbámijì dẹ́ni nílé mọ̀mọ́ wa Abíọ́lá Olútáyọ̀ lọmọ yẹn ń jẹ́ lọmọ tó ṣẹ̀kẹrin so àwọn èyí Abíọ́lá yẹn ọmọ yẹn ò kú tán àwọn àbúrò bàbá ẹ̀ àwọn tó fẹ́ rescue ẹ̀ láti pé káwọn gbé ọmọ àwọn lọ hospital so wọ́n tún sì já ọmọ yìí gbà ní wọn lọ́wọ́ nìyẹn even wọ́n gba machine ọmọ yẹn machine tó sára tí ó ti di oṣù 4 lọ wọn ò gbé machine yẹn fún dìísìn inú mọ́tò náà tó ti ń sá ọmọ yẹn so fortunately ńgbà tó náà wà á tó náà ju ẹ̀dá lọ so even ńgbà tá náà dọ̀ yẹn bá nípa ń sọ àpò gàdé náà ń sọ ọmọ yẹn lẹ́yìn ńgbà tá ń fọn dóṣùgbò àwọn afẹ́ mọ́ gbẹ lọ sí mọ́túárì náà wá ṣẹ̀ṣẹ̀ wá láǹ pé this Abíọ́lá Olútáyọ̀ yìí ọmọ yìí ọmọ mi Sefiu náà ó ń mí láti wàá gbà wọn lọ sí hospital láti lọ mọ dùn ẹ̀mí wọn ara tá gbọ́n lọ náà wà bí so bí àwọn méjì yẹn asáhùn tí ń gbúrò àlàáfíà sáran méjì. Ọmọ ẹ̀gbọ́n yín ọmọ bàbá tó ń jókòó ọmọ ọdún mélòó ni? 27 years. Iṣẹ́ kí ló ń ṣe? Bádé sàlẹ̀. Pálẹ̀sì lọ́wọ́ àwọn pálẹ̀sì wà. Kí lẹ lè sọ nípa ìwà ọmọ yìí? Ẹ ṣé àwọn aráàlú náà wà nígbà yìí tájọ jẹ́ ọ̀dọ́ gbogbo iye ọmọ tí wọ́n ṣe léṣe wàhálà lásìmọ̀ kì í ṣe pé àwọn dandan náà kéèyàn sọ̀rọ̀ ẹ máa ń rojọ́ náà o kò lè èèyàn lè rojọ́ ẹ̀bí máa rẹ o ẹjọ́ àrẹ náà lè yín òrùma rẹ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ pé èèyàn rojọ́ àrímọ́ ààrẹ gbogbo ọmọ yìí mi mo ní ọmọ ẹ̀rẹ̀ ní tọ́rọ̀ yìí kan jùjùjù dẹ́n gbogbo táwọn òdì náà àwa náà la ni wọ́n tó fà sọ pé ìlú iná sójú ìlú kékeré náà lọ ni táwọn yìí bá jẹ́ ọmọ burúkú àwọn ọ̀dọ́ tí wọ́n dìde láti jẹta wọn ò ní dìde ntọ́mọ̀ sọ ni pé Ọlọ́run mú wọn àbí òye yín wàhálà ìlàsìn kò sí oníjàgídíjàgan nínú gbogbo iye ọmọ tó wọ̀ kan oníjàgídíjàgan kò sí nínú wọn tẹ bá yẹ káàná lẹ bá wá síbí ni láti orí gádọ̀ ọ̀pá yẹn títí tẹ dé ibi tí ìlú ìpín sí lẹ́yìn láti jọ́ Akínlàlú lẹ́tì láwọn ẹ̀tàn fi tò rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo àwọn táwọn òye wọn ò sún lé wọn láti jẹta tọrọ ìtìsẹ̀lẹ̀ bọ́sẹ̀ hospital náà sún lé rédíò ìròyìn náà sún káàkiri. Kí ló mú àwọn Àmọ̀tẹ́kùn wọnú ìlú yín gan níjẹta? Bàbá kan wà nínú ìlú ayé rìtáyà sójà ni bàbá yẹn bàbá yìí bàbá náà jẹ́ fún wa o àwọn olè sọ pé education bank àdúrà nílé yìí gbogbo wọn sì kàwé sí ṣùgbọ́n sáwọn pé sójà ni wọ́n tí mi ò bá ní mistake wọ́n sàmọ́ rí pé bàbá yẹn retired as warrant officer 2 ni bàbá yẹn lórí retired in Nigeria Army so bí bàbá yìí bó ṣe láǹfààní láti pé kó náà kàtẹ́ jàǹfààní ìjọba kó ṣiṣẹ́ ìjọba tó ń gba sálárì bàbá yẹn kùnà láti tọ́jú àwọn ọmọ ẹ̀ iṣẹ́ ti bàjẹ́ wọ́n sì wá dé ẹ̀ka káàkiri ádìrí la fi lọ́rọ́ mẹ́rin méjì tó jáde school sack ó lè làwọn ọmọ yìí wọ́n ń lọ láwú pé àwọn lọ́mọ onílẹ̀ wọ́n á dédé wọnú oko lóko wọ́n lọ́ máa jalè wọ́n lọ́ máa ká kòkó bàbá tí wọ́n ká kòkó lóko rẹ̀ yìí tó bí wàhálà ilẹ̀ níjẹrin nìkan bíi 6 months past ago ó ti ṣẹlẹ̀ sí bàbá yẹn náà rí ara wọn ní àwọn tá dáko lórí ilẹ̀ wọn ni wọ́n lo chance pé ọmọ sójà ni wọ́n lọ gbé sójà kan ní Ẹdẹ
wọ́n tún wá kó aṣọ sójà bo ara wọn lọ́rùn wọ́n lọ lu bàbá yẹn wọ́n lù débi pé wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ ìyẹn sì wà ní kóòtù lọ́wọ́lọ́wọ́ báyìí tán ṣe kéèsì yẹn lọ́wọ́ wọ́n ti lò bí oṣù márùn-ún ní Kọ̀sẹ̀rẹ̀ nílé Ifẹ̀ so ara wọn náà again náà tún wá lọ sóko bàbá yẹn ní Jẹrin náà tún náà ká kòkó wọ́n wá mú wọn bàbá yẹn wá pe Àmọ̀tẹ́kùn pé kí wọ́n wá wọn tán ká kòkó àwọn wọ́n dẹ̀ bá wọn níbẹ̀ wọ́n sì rí i pé wọ́n ká kòkó lóòótọ́ wọ́n bá mú wọn wọ́n wá ń gbé wọn bọ̀ so àná ayarí gbà tán ti kó tán ayarí máa Àmọ̀tẹ́kùn lọ́wọ́ àwọn bàbá yẹn kò wá mobile kò sí tó fẹ́ fi tẹ̀lé wọn so dípò tó ń fi ibi grammar school àmì tó ń fi jáde sí Johnson kí wọ́n máa lọ sí títì tó máa lọ sí kíní ọ̀nà wá misdirect àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá gbọ́n gbàgbọ́n náà lé wọn lọ àni wọ́n sì déwájú ta wọn àni wọ́n sì bẹ́lẹ̀ nìyẹn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní jà pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn so analysis gba Àmọ̀tẹ́kùn méjì later àwọn Àmọ̀tẹ́kùn wá lọ sí police station wọ́n lọ pé àwọn ọlọ́pàá pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí àwọn ní Akínlàló ọlọ́pàá dẹ̀ tẹ̀lé wọn wọ́n gbé pàtó fẹ́ kó wọn wọ́n dẹ̀ kọ́ ọlọ́pàá tó pọ̀ síbẹ̀ so wọ́n wá síbẹ̀ nǹkan wá rí wọn nǹkan wá láti bọ̀ wọn lè kọ́ fáìbọn wọn padà but wọn sáré kankan nínú wọn mọ́ gbogbo wọn ti fọ́n wọ́n wá rí kan nínú wọn ìyẹn tiẹ̀ ó ti kò ní mẹ́mórì ó ti lù sí sẹ́ńsìsì ẹ̀ so àwọn àtàmú yẹn lọ àti mọ́mí wọn ìyá àgbàlagbà dẹ̀ ni wọ́n rí dìsì yẹn padà àwa nọ́tọ̀ tà ná tí wọ́n tún fàáfà kéèsì lọ sóṣogbo látúmọ̀ pé kan ṣọ àná pé nǹkan mú yẹn pé ṣọ àǹsẹ́ẹ̀d tọ́ra jọ lọ sóṣogbo lánàá ni so àti bàbá tó ní oko yẹn so àwọn ọlọ́pàá sì sọ fún un pé ẹ fọkàn balẹ̀ pé ẹ rí ìbọn yín gbà àwọn ọmọ yìí ní kéèsì tọ́pọ̀ lọ́dọ̀ àwọn pé a ní kóòtù kan gan ní by 10 of this month pé ọjọ́ kóòtù yẹn ká máa ti wá sí kóòtù èyí náà máa bọ̀ ká ti parí ti kóòtù tán kẹ́ ẹ̀ kó wọn láàárọ̀ jẹ́tẹ̀ again Àmọ̀tẹ́kùn tó wá gbé lórí ọ̀dọ̀ wa ọ̀gbẹ́ni Mísúà Adébóyè so àwọn àbá ẹ̀tọ́ jẹ́ kọ̀mádà Àmọ̀tẹ́kùn ní ìjẹta nífẹ̀ẹ́ lọ́tí lóko gbẹ̀rẹ̀ tó wá lé ọwọ́ àgbà ní ìjẹta òun náà tó wà sọ wọn wípé ẹ fọkàn balẹ̀ àwọn ọmọ yìí àárọ̀ náà ti fọ́n sínú igbó ọwọ́ alẹ́ wọn wà lé wá sùn ẹ fọkàn balẹ̀ táwọn ti kẹ́fì wọn ní alẹ́ àwọn ó pè kẹwàá gba material sí lọ́wọ́ wọn instead of tí wọ́n fi distance sí ọ̀rọ̀ lórí ọ̀dọ́ wọn kò lọ́dọ̀ lórí ọ̀dọ́ ìyẹn gá ti padà sóko torí gbogbo ìjẹta yẹn rìbúùtù oko ẹ̀ níbẹ̀ lẹ́sẹ̀ so ó ti lọ sóko ẹ̀ padà information bá rìchì náà ló kó wípé àwọn Àmọ̀tẹ́kùn ti ń ṣáàkì nínú ìlú wọn ti ń yìnbọn sporadically to those innocent person àwọn òde lébi tí wọ́n ti dá wọn lọ́rùn gan tó fi bẹ̀rẹ̀ sí ní yìnbọn so ọmọ tiwa kan tọ́jú ọmọ àbúrò mi tí wọ́n sọ̀rọ̀ báyẹn Ismaila yẹn wo ọmọ yẹn náà kọ́kọ́ yìnbọn sí sẹ́mọ̀ bàbá ọmọ náà ti gbọ́n fún ọ̀sẹ̀ kan ti pọ̀ ọmọ ó sì lọ́bẹ̀ láti gbé òkú ọmọ ẹ̀ kọ́ tọ́jú ọmọ ẹ̀ àtàwọn àbúrò àti àwọn ọmọ ẹ̀mí ìta tẹ̀lé lọ so bá tó ṣẹ̀bẹ̀ sí ní yìnbọn mọ́ ọmọ yẹn nìyí ọmọ yẹn náà bàbá ọmọ yìí náà wọ́n sọ náà ládàálẹ́gbẹ̀ẹ́ bí wọ́n sọ náà ládàálẹ́gbẹ̀ẹ́ so bí wàhálà sàṣì bẹ́lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ nìyẹn lọ́dọ̀ tí wọ́n ń bì majority wa nínú ìlú yìí ẹnu mi gbàlá sọ pé 80% wọ́n ń bì we are farming operation is set to wájú jùjù níbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ti lọ sóko wọn because àwọn ìfáàrọ̀ ṣeré tábà ṣeré àtọ̀ ọ̀dàgún mẹ́rin láti tòkò dé ìjọba nígbò kan tí ó mú nínú àwọn ọmọ wa tẹ̀wọ̀ wọ̀nyí bẹ́ẹ̀ ṣé wọ́n tán ń dò yìí kò sọ́ọ̀dẹ̀ kankan nínú wọn majority of them láti nílé tiwa ara wọn tí wọ́n kọ̀ ọmọ 25 years ọmọ tó dàgbà jù 35 years náà ń kọ́lé nínú ìlú àgbẹ̀dẹ ni wọ́n kò sí mẹ́ta sí ìjàgbẹ́ lọ ẹ̀yẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ ọwọ́ lókù ó kúkú wọ́n fèsì ṣiṣẹ́ wọn ni ṣẹlẹ̀ àti bíi gbogbo létẹ̀ ń wò yìí ọmọ kékeré lónìí gbogbo létẹ̀ ń tó ní gbogbo àdúgbò yìí àwa tá a jágbà ń bẹ̀ náà ládùú yìí báàlẹ̀ wa rè àwa tá a jágbà náà lẹ̀ ń wò wá yìí ọmọ kékeré lónìí ilé tọ́pọ̀ jù ládùúgbò yìí. ṣe inú agboolé kan wá ní gbogbo àwọn tán pa inú ilé tí wàá gangan inú ilé wa kí ló pa agboolé yín àrò compound Akínlàló tó sì kẹrin ọmọ tó sì kẹrin gan ilé ìyá wa tá ti bí ìyá wa ni ibi tá ti bí ìyá wa gangan. kí lẹ wá fẹ́ kíjọba ṣe báyìí. ọmọ sí ọ̀pá mọ́ sí ẹ̀. ìdájọ́ òdodo la fẹ́ látọwọ́ ìjọba tó ń ṣe fún wa wọ́n sànù wà yìí tí ó ti lọ lágbára jù lẹ́yìn gbogbo ẹ̀yìn ẹ̀yìn pátá kẹsì máa bá ní gbàdúrà àwọn ọmọ tí wọ́n sọ pé ń gbàtọ́jú lọ́wọ́ yẹn tọ́nà bá kàtẹ́lẹ̀ bá rẹ̀ wá dóòlà méjì yẹn táwọn bá yè inú ẹ̀ bá dùn
ìgbòrí tó wà ń bí Christian tá wà ń bí àwa mùsùlùmí tá wà ń bí fún alábàáláyé tá bá wà ń bí àdúrà nìkan máa bá wa ṣe kẹ́ni mo tún bá ní máa fàdúrà ara àwọn ọ̀dọ́ yòókù yìí náà lọ́wọ́ because àwọn náà ṣe gbogbo iṣẹ́ takuntakun láti jẹta ìfún mo tó ti kó láti jẹrin wọ́n kàn pé ìjọ ti jẹrin tójú ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀tí jẹta yẹn nígbà kọgbì tó sojú wájú jùjù so kẹ́ mo bá ní ran àwọn ọ̀dọ́ yìí náà lọ́wọ́ kò sẹ́ni kankan tó fún ní $1 tán fi lọ tán fi ń bọ̀ bí ọwọ́ ta lásán ara fún wọn so mẹ́sìn bá ní ṣàdúrà fáwọn tó wà lọ síkà tó lọ bá ní ṣàdúrà fáwọn ọ̀dọ́ yìí náà kí wọ́n jáàmù iṣẹ́ wọn mọ́ bàjẹ́ ẹjọ́ ọmọléèwé inú wa kan mọ́ tẹ̀síwájú. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Alhaji Chief Oyèbámijì Kamaludeen Àró ti ìlú Akínlàbí tá a wà yìí. orúkọ mi ni ọba Israel Ìdòwú Gbọ́bùsọ́lá Olóyèdé Abósídéke Alákínlàbí ti ìlú Akínlàbí. nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ pé Àmọ̀tẹ́kùn wọ́n wá sí ìlú Akínlàbí ó sì jẹ́ wípé láti bẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì fún ìbànújẹ́ ńlá fún mi tó jẹ́ ẹ̀jẹ̀ tó dùn mí lọ́pọ̀lọpọ̀ torí àkókò tí nǹkan ìṣẹ̀lẹ̀ mo wà láàfin ṣùgbọ́n ohun tí ò bá ti ṣẹlẹ̀ tí èṣù sì lọ́wọ́ sí ọgbọ́n kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí ó ju bí wọ́n ṣe lérò lọ. Nítòótọ́ ni pé bí ìrìnàjò yìí bí ó ṣe rí tó dẹ̀ ṣe lọ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ṣiṣẹ́ yìí gbogbo wa náà ni àwọn kankan tá a dámọ̀ ń bẹ̀ so atọ́pasẹ̀ láti mọ bí ọ̀rọ̀ yìí ṣe lọ nígbà tó dẹ̀ di wípé incident yẹn ṣẹlẹ̀ tó ti di pé ẹ̀mí ti bá lọ so àwọn ọ̀dọ́ wọn yarí lọ́pọ̀lọpọ̀ kébí náà sì parí ya pé kí ṣe tó yẹ kí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n má kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tètè jẹ́ kí àwọn ìjọba látòkè kí wọ́n ní ìdásí ní kankan torí tó bá jẹ́ kó sí ìdásí nǹkan bàjẹ́ ju bí ó ti bàjẹ́ yìí lọ. Àwọn tó jẹ́ pé wọ́n wà lókè tí a pè lórí ìṣẹ̀lẹ̀ yìí so àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n dé wọ́n dẹ̀ ṣe àwọn iṣẹ́ àwọn tí ó yẹ kí wọ́n ṣe. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni mo gbọ́ pé wọ́n kó àwọn ọmọ wa kan tí wọ́n ń rescue àwọn ọmọ wa tí wọ́n ń dì lọ tọ́jọ́ tó tún jẹ́ pé wọ́n kú so lẹ́sẹ̀kẹsẹ̀ náà bàtà ẹ̀ ti gbọ́ yìí ní gbogbo àná náà la gbìyànjú pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ bàbá wa His Royal Majesty bàbá wa Adéyẹnìtàn Ògúnwùsì Ọ̀nàdìsá pẹ̀lú àwọn ọba Orígbó àwọn ọ̀dọ́ wa tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ká wọn lára tí wọ́n ń bínú gidi a pàdé wọn ní express a dẹ̀ bá wọn sọ̀rọ̀ nítorí àwọn ọ̀dọ́ Akínlàbí jọmọlúàbí kò dẹ̀ sẹ́nikẹ́ni nínú tó jẹ́ wípé mi ò lè fọwọ́ ìgbáyà pé wọ́n ń ṣe jàgídíjàgan tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn ọ̀dọ́ Akínlàbí jí ọ̀dọ́ tó ń fàjàgbọ̀n ni ẹ̀kọ́ ògùn ló ti yẹ lọ kálukú ti lọ síbi iṣẹ́ so àwọn tán kàn wà nílé tó jẹ́ pé ṣíṣe ọwọ́ ni àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ so adébẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gọ́fúnà gbígbésẹ̀ pápápá wípé kí ni ó lè fa gbogbo ilé so a dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn yìí wọ́n rán àwọn tó yẹ kán rán sí wa àṣẹ meeting oríṣiríṣi ọ̀nà àwọn tí wọ́n kó lọ wọ́n ti bá mi kó wọn padà wọ́n kó wọn wá sí ilé lánàá àwọn tán kó lọ àwọn tí ó lè jẹ́ pé wọ́n wúndì wọ́n gbà tọ́jú lọ́wọ́lọ́wọ́ lára àwọn tí ó jẹ́ pé wọ́n kó lọ sí mọ́ṣúárì nínú àánú àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run
lánàá yẹn náà ni mo rí wípé ìkan ò kú nínú wọn ó lè jẹ́ kó wà ní clinical condition tó lágbára gidi. A dẹ̀ gbìyànjú láti ní ká ṣe ohun tá a lè ṣe láti dóòlà ẹ̀mí tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà níbi tí ó wà tá a ti ń tọ́jú lọ́wọ́lọ́wọ́. Màá kàn wá tún bẹ àwọn ọ̀dọ́ tí èèyàn bá ya ọmọ burúkú máa ń kọ́ ọmọ tí ìsọmọ burúkú lóru láti jẹ́ ká mọ̀ wípé òun náà gba fèrè òun sì gbá dandan rẹ̀. Màá bẹ àwọn ọ̀dọ́ ìlú Akínlàmí kí wọ́n jọ kí á mọ́ sọ wípé bí ejò ṣe gbòtó láti dáná wọ́n jẹ́ pé ní tí a lérò tó tún fẹ́ mọ́ ṣẹlẹ̀. Èyí ni ti àwọn ọ̀dọ́ torí gbogbo àwọn gbóhùn sí mi wípé wọ́n sún jàgídíjàgà. Sí tìjọba èmi ń bẹ̀bẹ̀ mo ń fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí nípa ohun tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ṣèlérí fún mi pé ẹnikẹ́ni nínú tó jẹ́ wípé mi ò lè fọwọ́ ìgbáyà pé wọ́n ń ṣe jàgídíjàgan. Tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn ọ̀dọ́ Akínlàmí jí ọ̀dọ́ tó ń fàjàgbọ̀n ni ẹ̀kọ́ gbogbo ti yẹ lọ kálukú ti lọ síbi iṣẹ́. So àwọn tán kàn wà nílé tó jẹ́ pé ṣíṣe ọwọ́ ni àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀. So adébẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gọ́fúnà gbígbésẹ̀ pápápá wípé kí ni ó lè fa gbogbo ilé. So a dẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn yìí wọ́n rán àwọn tó yẹ kán rán sí wa àṣẹ mítìn oríṣiríṣi ọ̀nà. Àwọn tí wọ́n kó lọ wọ́n ti bá mi kó wọn padà wọ́n kó wọn wá sí ilé lánàá. Àwọn tán kó lọ àwọn tí ó lè jẹ́ pé wọ́n wúndì wọ́n gbà tọ́jú lọ́wọ́lọ́wọ́. Lára àwọn tí ó jẹ́ pé wọ́n kó lọ sí mọ́ṣúárì nínú àánú àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run lánàá yẹn náà ni mo rí wípé ìkan ò kú nínú wọn ó lè jẹ́ kó wà ní clinical condition tó lágbára gidi. A dẹ̀ gbìyànjú láti ní ká ṣe ohun tá a lè ṣe láti dóòlà ẹ̀mí tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà níbi tí ó wà tá a ti ń tọ́jú lọ́wọ́lọ́wọ́. Màá kàn wá tún bẹ àwọn ọ̀dọ́ tí èèyàn bá ya ọmọ burúkú máa ń kọ́ ọmọ tí ìsọmọ burúkú lóru láti jẹ́ ká mọ̀ wípé òun náà gba fèrè òun sì gbá dandan rẹ̀. Màá bẹ àwọn ọ̀dọ́ ìlú Akínlàmí kí wọ́n jọ kí á mọ́ sọ wípé bí ejò ṣe gbòtó láti dáná wọ́n jẹ́ pé ní tí a lérò tó tún fẹ́ mọ́ ṣẹlẹ̀. Èyí ni ti àwọn ọ̀dọ́ torí gbogbo àwọn gbóhùn sí mi wípé wọ́n sún jàgídíjàgà. Sí tìjọba èmi ń bẹ̀bẹ̀ mo ń fẹ́ ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí nípa ohun tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ṣèlérí fún mi pé àwọn tó ṣe ọṣẹ́ yìí dandan nìkan fi mú kó ata òfin. Wọ́n ṣèlérí fún mi. Mo dẹ̀ ń bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìdarí gómìnà Adeleke àti gbogbo àwọn tí wọ́n jọ ṣẹ̀wọ̀n fún wọn jọ ohun tí wọ́n ti bá mi sọ ẹ jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Mo dẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Ọ̀ṣun gómìnà wa lẹ́ẹ̀kejì pé kí wọ́n jọ àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ sí kù sí ń ta fẹ́ ṣe fún wọn tí ó lè dùn wọ́n nínú. Béèyàn bá sọ ọmọ ẹran nù ọmọ ẹran gan á dùn yín débi ẹ̀mí. Irú àwọn ọmọ wa tí wọ́n lọ sí ìṣẹ̀lẹ̀ àtàwọn tí ó wà níbi àti ń tọ́jú wọn kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jọ kàn wá ṣe láàánú wá sí ìmì ó dùn láti kojú àwọn ìdílé yìí wọ́n sì móríyá fún wọn láti ẹ̀ ti sọ wípé àwa náà a rí ọwọ́ ìjọba àti àwọn tí wọ́n wà nílé ìwòsàn láàrin àwọn ọ̀dọ́ yìí làwọn náà ti ń sá eré kiri
tí wọ́n ti rézè owó fún àwọn tó wà ní kómà tó jẹ́ pé ó lágbára gidigidi àmọ́ tá a máa bá kú lẹ̀ báyìí inú mi á dùn tó bá lè ṣe fún mo gbà ládùúgbà pé Olódùmarè kò ní jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí gbogbo wa mo fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọba Orígbó tí wọ́n dìde láti ní kájọ ṣiṣẹ́ yìí àti bàbá wa Imperial Majesty ọba Adéyẹtọ̀ Ògúnwùsì. Mo ti fi àkókò yìí náà dúpẹ́ lọ́wọ́ gómìnà àti deputy speaker wọ́n ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀ àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò lápapọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Agbára Olódùmarè ìlú wọn ò ní bàjẹ́ ayé wọn ò ní bàjẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni ọba Israel Ìdòwú Olúwàbùsọ́lá Olóyèdé Alákẹ́làlú tìlú Akẹ́làlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí Ifẹ̀ North Àbórísà Adékejì.